Ọlọ́run wá ní kí bàbá ṣe àdámọ̀ lọ ekipa àwọn wá tán first half lẹ́lòmíì ní second half náà ti jẹ́ wọ́n equalize second half ní ẹni rẹ́yìn bẹ́ẹ̀ ó padà wá sunkún parí ẹni tó wí ní first half kọ́ ló ní kọ́ọ̀bù ọ̀sẹ̀ comeback fún Ramotanda ọ̀tá òrí Ramotanda ṣe lérí bàbá lágége nígbà tí wọ́n lé ṣe àdámọ̀ dáàrin kan wá dúró lé wọn láàrọ̀ mọ́ ẹ̀yìn rẹ̀ yà níjó tò sẹ́ ọ̀tá sànkẹ́ o ẹ má jà tara wa o gbìyànjú gan o eléyìí nìkan kọ́ ló gbìyànjú láyé sí àdámọ̀ àwọn eléyìí búdẹ̀ gbìyànjú ojú bàbá tó dá òun wọ́n họ́ọ̀tì àwọn èèyàn tá ikú ni nítorí eríire wọ́n họ́ọ̀tì àwọn èèyàn oríire tí sí àdámọ̀ gan ṣe lójú ayé wọn ó ṣọ́ọ̀kì àwọn gan fúnra wọn ọgbọ́n ò bá ti ṣe eríire tó bá ọ lójijì Ọlọ́run ti dà níyàn sọ́rọ̀ ayé rẹ̀ eríire tí wọ́n náà ṣe tó yànú tó bí ọ tó ní I don't understand kò yé mi o tó wọ́n náà rí i pé àìsàn yóò tó báyìí èèyàn tó sọ oríire tó ṣọ́ọ̀kì rẹ̀ ó ṣọ́ọ̀kì òun náà kó tó ṣọ́ọ̀kì tàtọ̀dọ̀ Ọlọ́run straight inú ọlọ́tọ́lọ́ fún sí àdámọ̀ ó ṣọ́ọ̀kì àwọn gan kó tó ṣọ́ọ̀kì ayé kí ẹ sì máa lo star nú ayé ju ẹni tí ń bẹ nú ayé gẹ́gẹ́ lọ nígbà tí wọ́n rí pé first half fún sí àdámọ̀ wọ́n jẹ lọ ọ̀tá wá dúró second half kódà àwọn ọmọ tó gbójú léhùn á sì kẹ̀yìn wọn síra wọn ìjà tẹ́ parí títí tí ò parí wọn ti lọ́wọ́ sínú ó ṣe kọsẹ̀ tégbò san tí ò bá ti san wọ́n ti bọ́ fẹjú sínú o àbí paracetamol gbọ́dọ̀ dá erí fífọ́ ó ti dúró méjì ó ti dúró mẹ́ta ó ti lọ́wọ́ nínú àwọn ti dá ayédùbò nù ààrẹ tó ṣe ọ́tẹ́ tó bọ́ ṣe skáàlì tẹ́rí wọn ti bọ́ dà ní ẹ̀sí àwọn tí ń ṣe ọ̀hún ẹ̀sẹ̀ wọn òdì kò tí ì sọ kò tí ì lọ́wọ́ ayé nú ààrẹ gẹ́gẹ́ gbogbo skáàlì ayé náà lò skáàlì máṣínì ayé náà lò wọ́n ní rí nǹkan kò sí ọ̀nà mọ̀ wí ìwọ ló sì gbádùn rí àní ẹ̀mọ lọlé kò sí nǹkan kan náà kò sí nǹkan kan bó aláàrẹ̀ ní sunkún ní bínú mú yìí àní ìtí máṣínì ò bá sì rí kí náà fẹ́ wò àwọn àni ẹlẹ́ tẹ̀sẹ̀ lébọ̀ ó ti dojú ẹnu wọ́n sá kó dàrú ọlọ́wà ní kò sí wàhálà nígbà bí ọmọ kan bí 1 billion má wọrí bí tán fẹ́ gbà wọlé òun àwọn Ọlọ́run ní jáwọ́ àánú lára rẹ̀ Allah ọlọ́pàá yọ mùdírù jáde Habibuna wa habibu kulli lil mukhlisina li qiblatil irfani jàmbá ṣe ń gbọ́ mi tí ẹ̀rọ ọmọ tó bá ṣe dáa irú ogun tí bàbá rẹ̀ fèsì lòun ló fèsì wọ́n lè mọ̀ bí dádì rẹ̀ ó ṣe dá bí dádì rẹ̀ nù habal mudiru ó sí lójú ọ̀nà nù bíbọ́ọ̀lù wa ń bẹ lẹ́sẹ̀ ọgbọ̀rọ̀ gbọ́n pa láwọ̀ lọ́ta kankan kò yé ọ́ wọ́n ṣe yà bàbá mùdírù lè mọ̀ yín náà ni wọ́n mọ̀ àwọn lè mọ̀ pàtẹ́ rí ṣe tí ń yẹ wọ́n káṣí yọrí tí ń débẹ̀ àtàtì ẹ̀mà rẹ̀ gbé ṣe àdámọ̀ kó láyé ẹ̀wọ́n ní kọ́ta òun mọ́pọ̀ ó dá ẹnu gbogbo wọn ní kò bó bá rí bẹ́ẹ̀ àwọn àṣì ẹ̀yọ̀ kan fún yín bí 1 billion skyka ẹ̀yọ̀ kan kó wà lérí fídì kó kí ń jú ìwà lára rẹ̀ àwọn bọ́lẹ́tì ó mọ̀ gbẹ̀ni. habal mudiru wọ́n fẹ́ gbajẹ sí lọ́rùn mùdírù ní ọlọ́ọ̀ ni òyọ́ wọn. habibuna wa habibu kulli irú mùdírù kan ní jókòó sẹ́yìn bẹ́ǹkì láyéláyé pléyà tó gbádùn tí ó ṣe ń júrí pléyà ló fi jásí pé dédé ọmọ táàbà ní ìyẹn máa ń rú ọmọ o ẹsàdúrà tààrà ẹjọ́ ọmọ mu ọ̀tún àwọn mu ọ̀tún lè wa àdíṣẹ́ bá ní pé ìwò sọ ìhù dọ̀rí fùdú lọ́dọ̀ tí a rí oní mu ọ̀tún sáàdú àwọn ọ̀rọ̀ ní ẹ̀ǹtú àmú wọ́n tún pọ̀ ọ̀sẹ̀ ní ẹ̀ǹtú ọ̀sẹ̀ yá mú yá ń bẹ tá a jogún bá ọ̀sẹ̀ yìí tó gbójú léwu táwọn míì bá búráìbù wọn wà láì wọ́n sọ pásíwọ̀dù rẹ fọ́ta yá mú yá kékeré rà ní ti fi kọ́ wa wọ́n ró wa nù ọlọ́run sàdé òfin ẹnìkan pé kò ní fèsì ogun mo dé àwọn àdùsà nàbí kí tó mọ̀ pé yá mú yá inú mọ̀kọ́mọ́tún àrí ìjọ́ tí mo bá pàdé mú ní èé àfọ́ olójú ọ̀nà yìí ló kọ́ ọlọ́run ní mú ní àdáwọ́lù sánà wí kí tó mọ̀ pé mú yí àmọ̀kọ́mọ̀ ló wà gbogbo àwọn ẹ̀ṣọ́ rí táàrà láwọn kútùbà gbogbo ẹni bàbá dá lónìí sáyé wa tí bẹ́ẹ̀nù ẹ̀ táà màmá wa kọ́ wa tápẹ̀ wájú kọ́ báyìí màmá mi ó kọ gbogbo wa báyìí mẹ́rin àwàdá nẹ́bì súwí màmá ló kọ́ wa bàbá ló sì kọ́ mọ̀mọ́ yá mú yí àbáṣe hánu ìtàgásù ìbẹ́lẹ̀ dígbí lèmi efi mú kankan sùn èmi èdè fóònù mọ́wọ́ sùn ìfọ́ skírínì rẹ̀ kí tó jí àwọn táà ń gbá láṣẹ lójú o pàṣẹ gbá lẹ́sẹ̀ yìí nígbà kójú fóònù ní làgbólẹ̀ èmi ní kẹ́rì náà ọ̀rọ̀ èmi èwọ̀ sọ a lè fásọ òun yà habal mudiru aṣọ ọ̀tá nílò bí pé ń fàyà ìdí fásọ ara mi yà ìwà wà lébi nìkan dámidára mi ojú ogun mi là ń lọ ọba ti lérò pé àwọn orí ojú ọ̀nà yìí fún ì ó ní débi ọ̀nà ẹni ṣe rí ibú náà pàdé ogun àtẹni fẹ́ ṣe rí dédé màtọ́ra bàbá mi ní irú lẹ́ni rírí ṣe wọn ní fà á mọ́tò tó bá ti wà gúnlẹ̀ kò sí rírí lára ẹ̀ mọ́nù mọ́tò tó ti yọ táyà ara rẹ̀ wọ́n yọ ẹ́ńjìnì kò sí kankan nù rẹ̀ mọ́ àwọn ẹyẹ kan fò síbẹ̀ àwọn ìgbádùn ara wọn lẹ́nu kó wà gbádùn ẹ̀ kò sí ní tí ń lọ mọ́ tó fi jásí pé habal mudiru habibuna wa habibu kulli lil mukhlisina li qiblatil irfani ibi táwọn wà kúnnù I'm not sorry to say it ibi táwọn àwọn ọmọdé máa wà náà wà dánù àwọn tó gbì wọ́n náà náà kàwà ojú ọ̀nà wọn láwà tọ́lọ̀ fi wọ́n ránṣẹ́ báyìí tọ́lọ̀ fi ṣe ní 1% yìí ibi iye pé ìṣẹ́rò méjì ní okùn inna lakum jundun bisidiki wala iman abúwázì ní shaykh adama manba'il irfani inna lakum
podcast forever contract ni kání ń bá yín sọ 5 years contract with who and who forever ni ẹ̀yà pépà dànù ó ti lọ forever agreement èmi kàn máa ń lé ló ń gbà mí níwì kankan àwọn kan fẹ́ bà tèmi jẹ́ lọ́dọ̀ mi dígbò ayé yóò bàjẹ́ Insha Allah inna lakum ẹlọ́mẹ́wọ́n mi pátá tó ń fọkàn sí òun ní sí òun àwọn eré mi ní sí ọ ọ̀rọ̀ mi tó ń sọ kí òun mo láwọn ọmọ ogun ní tẹ̀lé mi gbogbo tá wí náà lẹ́mìí mi tó bá wú yẹ́ sí ọ ayé ìró dàgbù díẹ̀ níbi tá sáyà wá sí kò máa gbọ́ ọ̀rọ̀ bá mi lọ́dọ̀ mùdírù má sì ṣe máa ṣe ọlọ́run ní kí bàbá nífẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ bá ṣe ìfẹ́ àtọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run fi sí ọkàn bàbá nípa mi wọ́n ti rúnra wọn tán tí ẹ ṣe mi níbo la túkù tá fẹ́ bí lọ́ngì sí bẹ́ẹ̀ ni wọ́n ṣe mú tó yìí ìdí oríire náà ló dáka lọ sí bẹ́ẹ̀ ni wọ́n ṣe mú ìta bá lò sọ́nà mi yóò ní fáǹsì o àwọn wọbẹ̀ lọ o àwọn yóò wọbẹ̀ o ló jẹ́ ń jáde tán o. inna lakum jundun èrò wọbẹ̀ o àwọn ogun pọ̀ tí bàbá ṣe àdámọ́ ní ọmọ ogun pọ̀ tí bàbá mùdírù ní bẹ́ẹ̀ ni àjíyàn rẹ̀ àbá ní instrument jura wa lọ ẹlòmíì ń bọ̀ ọ̀rọ̀ sọ ni àwọn mélòó ní gbọ́ ìbí àbáwọ́ bá bọ́ sí páàkàn bọ́ sí ẹ̀pẹ́ ìta wà ní àtúnkẹ́rù eré rẹ̀ wọlé sí ni àrífí tó rọ́ bá mùdírù ó pọ̀ jù bá ń lọ àmá àtà ń bẹ lẹ́yìn níbi àjọ ọ̀run ra wa tán àwọn nǹkan bẹ mọ́ kó wa papọ̀ sínú àlìjẹ́nà mójú sọ dáadáa báwọn lùsùn náà mi ò bá wọlé àwọn lùsùn náà káàjọ kíra wa ní àlìjẹ́nà wàláhì kò sí problem torí wọ́n ní làákàyè gan àwọn yóò gẹ́gẹ́ lájọ rólé ànábì wọ́n ní làákàyè gan àdísì wọn ò sí wọn wí sọ̀yìn Bùkárí tó mọ̀ ó fi yé wa pé wọ́n ní sọ̀yìn làákìlì náà sọ̀yìn Bùkárí lẹ̀ lómi mọ̀ kò ní sọ̀yìn làákìlì sọ̀yìn Bùkárí ò lè wúlò ara rẹ̀ lópin ìgbà tí làákàyè rẹ̀ ti jẹ́dọ̀ yìí fún sọ̀yìn wo ló fẹ́ kàtá yóò gbọ́ àwọn lùsùn náà kan bẹ bó ti àgbà lùsùn náà làwọn náà àjọ kí ara báyìí ọ̀rẹ́ láàmọ̀ sínú àlìjẹ́nà àbáwọn kan ní wọ́n lọ bá kọ́ wa papọ̀ àwọn màláíkà yóò la ìjà yóò sùn wọn wọ́n mọ̀ ṣe sẹ́túmẹ̀ntì lójoojúmọ́ ni kò ní yẹjú o. hayyakumullah inna lakum jundun wọ́n ṣe sọ gbójú ọ̀rẹ́ náà àgbàlagbà fílẹ̀ fún wa yìí kì í sọ̀nà pẹ̀lú tó fi kílẹ̀ ogun tó fi bá àwọn olóòsà gẹ́gẹ́ àwọn tó ní ti ń dún gbẹ̀gbẹ́ kìíní o kèé ṣe pé ṣe ń fa wọn ní tọ́tọ́ lánìsí kí wọ́n mọ̀ ṣèyàn lẹ́sẹ̀kẹsẹ̀. wọ́n yóò ra àgbàlagbà fèsì ó wá dọ̀bẹ̀ tán ẹ̀rọ ẹgbẹ́ tuntun ẹgbẹ́ ẹnu ìjọba kù díẹ̀ káàtó ní ẹja rìfọ́ọ̀mù ní ẹja ṣe ẹ má kọ̀ndẹ́mù gbogbo ẹ̀ á lọ ra ọmọ ṣera wa ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dọ́ aláàdì sọ yìí tó bá kìí àárẹ̀ ní sọ yìí ti wà ànábì ló sì fi gbogbo ẹ̀. sallallahu alaihi wasallam láìjọ máa fadá kìí àmà ní ó ní kàtà fà láìpẹ́ yìí ẹ má jẹun òkú ẹ má ṣe kankan kí ló dé sókù yìí ni bó bá kan òkú tí ẹ má dáná òkú rẹ kú ní sí ò dáná ojoojúmọ́ lórí lójú òun ebi ń pa ní wọ́n á kí fún ọnu ẹ̀sọ́ ní ṣe tó kàn ní gbogbo àwọn tó bá ní ẹ má dáná òkú ẹ má rí pé àwọn ẹbí máa hàn lára wọn ọlọ́run ní bínú sí wọn àtàwọn òkú wọ́n sọ̀tọ̀ ẹnìkan fún mi òkú kan kú náà ni ìkàrà ń bẹ náà ọmọ olókùú tóun ti gba súnà tó le líle yìí súnà gbẹ̀mígbẹ̀mí ó ti gbà á láwọn súnà kan wà fún ni lẹ́mìí làwọn àmọ́ àwọn súnà àwọn kan gbẹ̀mígbẹ̀mí ni àtàyè báyìí ló ti fún àrẹ sàtífíkẹ́tì náà báyìí tó bá gbá àdìsí àwọn kan eléyìí fi náà ìwọ làwọn aríṣe báyìí torí ọlọ́run òun wá ti gba súnà tó le gbogbo kan ló sá kọ̀ndẹ́mù ẹ má dáná ẹ má ṣe gbà ẹ má pa àwọn afá ẹ má ṣe kankan àwọn mọ́sá àyà igbá pé àwọn àfáà ò torí àwọn ọmọ bàbá yìí lówó púpọ̀ ẹjá ná ẹjá ṣe sàwọn ní sàárà àdá fókù ni láti àpàdà kọ̀ọ̀kúrúdù ẹnugbò oníkòsí wàhálà ó bá díjọ́ òkú wọn bá gba owó bá mú fáwọn ọmọ olókù àwọn tó jẹ́ rẹ̀ bàbá tán wá ní ẹjá dáwó fún àwọn nǹkan tó bá fẹ́ ṣe wọ́n bá dá owó ìbá pọ̀ tájú àlà àwọn tó lówó nu wọn gan ó kà wọ́n lára pé ṣé òkú bàbá ló tún wá bí owó tó wáyìí pàtàkì pín owó èyí tó jẹ́ first born bá nítọ̀ àfá àsúnà àríwá ẹ má pè wọn fún wọn o ẹ má jẹ́ bínú o owó òkú ni o wọn láìkẹ́ o ẹ má jẹ́ bínú o wọn ní gbówó òkú o ń sọ ọlọ́múnà ó ní òun advice ẹ má fún wọn o ẹ pín tiwa nìkan ìsìn bẹ́ẹ̀ bí sídí kí wà láìláàn ẹ̀sìn bá máa ṣe máa náwó ohun tó bá fẹ́ dá mọ́sálásí sàwáríkù níṣẹ́ òsì rà kílẹ̀ mí ní bíbó wọ́n ní ẹ̀ṣẹ̀ bẹ́ tọ̀ òun ní àkẹ́sọ̀tọ̀ rẹ̀ o ìwọ ló ti ní èsè ó ti ní a máa dáná òkú ó ṣe gbowó òkú owó òkú ni wọ́n yẹ kó bínú sí ọ ṣé tá a bá gbowó òkú yìí ṣe bẹ́ẹ̀ ní tá a bá jẹun òkú àwọ̀ náà tá a bá gbowó òkú sẹ̀ ní wọ́n náà ìyẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ogun dádì mi eléyìí ò sínú àkáǹtì dádì rẹ̀ wọ́n sà padà fàáfàáfà ṣé ẹ rí tẹ́wọ́ fẹ́ sọ̀pọ́ọ̀tì tí wọ́n ládìí ìṣòjò bá gẹ̀ ẹ ládìí ìṣòjò mọ̀ fúlò nísì ìṣà àwọn máa ń dọ̀ ẹ sà fún ẹ fún akànfẹ́ fi hàn náà tí fi yé wípé tábà ti dúró pé ẹ kọ̀ndẹ́mù àwọn tí ó pilẹ̀ ojú ọ̀nà yìí ìdáyìí náà gbé wà wọ̀ níjó dúró lọ́wọ́ yìí gbogbo àwọn ṣé àdámọ̀tá adágọ̀ yìí wọ́n dé Allahu ta'ala ni wọ́n bẹ̀rẹ̀ lásán o yàtọ̀ sí pé kádàrá àwọn ọmọ tán gbé bọ̀ àwọn òbí wọn náà fi wọ́n lọ́rùn lẹ̀ Allah ó láwọn tọ́lọ̀ fi gáìdì wọn débi tán déhùn iná ẹ̀yin náà gáìdì ọmọ yìí o